Kento ni. Èmi á fẹ́ wọ torí kí ló bá yẹ. Àní kí lórúkọ ẹ? Charles ò ní lè mọ báyìí ṣiṣẹ́. If you cannot pronounce Charles, please call Chelly Bobo. Ilé náà tí kẹ́sọ̀ ọ̀rọ̀ tẹ̀. Bó ṣe ń ṣe ní ibi, èèwọ̀ bù mí. Charles, ọmọ Igbo, ó ti dé láti ìgbà tó sì ti dé sínú ilé lọ̀gá ti ń yíwà padà sáwà. Tó bá sọ pé o fẹ́ jẹ̀bà sọ kí ló ní iṣẹ́ tí mo ṣe tí mi lè tẹ̀bà fún ẹ. Má tẹ̀bà fún ìgbà tí ìjà rẹ̀. Sórí ẹ̀sùn mọ́gòrí lórúkọ àgọ̀rí ọ̀. Àrẹ̀mú jùjù òun báyìí òun ló ń ṣe wú ẹ̀ báwọn. I'm telling you, òun ló dé káfù tó fi sọ pé ọ̀wọ̀lọ̀nà ẹ̀jẹ̀ kí ni ọmọ ọlọ́nà kò lọ. Shut up your mouth and get out of my room now. The both of you should get out now. Go. Yes! Shut up. Lóòótọ́ àti kékeré ni mo ti ní ìyá àti bàbá mọ́. Mi ò lẹ́bí mi ò rárá. Ẹ wá ní láti ìgbà tá a ti ń bá yín gbé tá a ti ń bá yín ṣiṣẹ́ tẹ̀ tí ń fún wa lówó. Mo fẹ́ má rí ẹ̀yìn bóyá boyfriend ni o àbọ̀kùnrin ni o rí kékeré. Kí ni mo fẹ́ fi ọkùnrin ṣe láyé? Sórí Mr. Ladi, ó sọ pé káwa méjèèjì kápá ẹ. Kò lè pọ̀ mí. Nítorí orí mi, ẹni tó bá dérí sẹ̀ta, ẹ̀pá máa pa. Kí ló dé tó sọ̀rọ̀ báyìí tí mo dẹ̀ ti bẹ̀ sọ̀rọ̀ sọ pé orí mi ò pè é. A cup of tea. I need a cup of tea. What's like in lemon? Oh, tea, a cup, tea. Yo, for me. Get out of my room! Odò tó dákẹ́ rọ́rọ́ máa ti fẹ́ máa gbé ni lọ. Odò tó tójú ẹnìkún máa ti fẹ́ máa gbé ni lọ. Òwe là ń pọ̀ ọ̀rọ̀ náà. Ó ti ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó láronú. Níbo la mọ̀ tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ wá o? Àfi ká máa ṣọ́ra. Àfi ká máa ṣọ́ra. Àfi ká máa ṣọ́ra. Àwọn ẹni idà olójú méjì ni ó. Bó ti ń pani náà ló ń là ní ẹ̀bà mi ò. Ọ̀rọ̀ ló fi dá yé. Ọ̀rọ̀ ló fi dá ọ̀run. Jọ̀wọ́ má jẹ́ kí n fọ̀rọ̀ bá yàrá mi jẹ́. Torí pé báwọn tí ń là nínú ló ń gbà ní. Àánú ṣèrànwọ́ fún mi. Jọ̀wọ́ má jẹ́ kí n jẹ̀bi. Dá mi láre ọ̀run bọ́ o. Dá mi láre má kọjú ìjà sí mi bá mi. Ṣèrànwọ́ fún mi. Èmi àtẹ̀bí mi ò bá mi yẹlé sí màkà sínú àyà. Bàbá mi ò má jẹ́ kí n jẹ̀bi. Dá mi láre bóun mi ò. Nígbà tí n bá ń ké tí mo ń sọ fún Èdùmàrè, jọ̀wọ́ má ṣe bá mi wí nínú ìbínú rẹ̀. Sáré mọ́tò kì í kọlu kẹ̀kẹ́ náà. Àbí kí ni gbogbo orú nǹkan tó fẹ́ kó mi sí?
ṣé máa bí ọmọ máa sọ pé mi lè ní fún ọmọ mi ní education àbí báwo mo sọ mo ní kò ní sùúrù ọmọ fún ara ẹ̀gbọ́n mo ti explain fún iṣẹ́ wọ fún ara ẹ̀gbọ́n orí situation kan tó wà lẹ́ni lókè tí o bá wọ school ọdún awọ́dọ̀ tó ń bọ̀ náà the only mọ́tò kanṣo náà tó wà òun náà ló wà mẹ́ẹ̀ tá a fi ń jẹun yẹn fèní dákú fọlá dìde ni ṣé ìgbà tó ń bá yẹn jẹ́ kí ọ jáde kó ń lé ń bá. Bàbá Fọlá Bàbá Fọlá sórí tí mọ́tò yẹn ò bá wúlò fún ẹ mọ́ tó jẹ́ pé àgbàná ló fẹ́ yà fún ẹ ó dé ta kó fowó ẹ̀rà kan tó ń ṣe tàbí kó kó wálé ká fi dín bùkátà àbí kí ló ṣẹlẹ̀ a máa sọ ilé wa máa sọ nǹkan mi èwo ní sítórì mọ́tò lójoojúmọ́ ọmọ wa ń lé ó fẹ́ lọ skul ẹ bẹ̀rẹ̀ sí ní sọ sítórì èmi ò láìkẹ́ o ṣọ́kọ́ nígbà tí bá kúkú ta ṣọ́ọ̀pù mi ọjà inú ẹ̀ mo ti tà tán àti fi jẹun tán nulẹ̀ kí kúkú ta ṣọ́ọ̀pù mọ́lẹ̀ ìgbà yẹn nínú ẹ̀ máa dùn àbí kí ló ṣẹlẹ̀. wí báyìí ó tajà inú ṣọ́ọ̀bù ẹ̀ òfowó ẹ̀ jẹun èmi kọ́ ló ná fún un. yes and again ṣé tí n bá jẹ́ ọmọ yẹ́ tí mo jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣé ìwọ lè sọ fún ẹ̀ pé kémi ta mọ́tò mi kémi kó ẹ̀wọ̀ sílé ọjà inú ṣọ́ọ̀bù ẹ̀ tí wọ́n ta ṣé o mọ̀ pé Ankara 3,000 lẹ́ni Ankara 5,000 lọ́la tẹ́ ẹ máa fi 10,000 15,000 naira tẹ́ ẹ fi ràn ṣé o kò mọ̀ sọ fún ẹ àmì yóò sọ fún ẹ òun ló òun ní í sìn just look at you èló ni mo rẹ́lẹ̀ dá lọ́rùn mi èló ni mo rà á wọ́n máa rán fún mi ní 700 naira 8,000 lẹ́ẹ̀ máa fi ránṣọ wọ́n sọ fún ìgbà yìí pé rántí pé ọmọdé yìí ó máa ní ìdí kankan tó bá yá àánú ẹ̀ ṣe mí ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n fowó jẹun lé Bàbá Fọlá torí tí bá fi ẹ̀yán wọn gbá ẹ lẹ́nu tí bá gbá ojú ẹ̀ dànù àtọ́rí ọjà ajá. kí n tó dé kó pa ṣùgbọ́n. kò ẹ Bàbá Fọlá wo ebi tó máa pa ẹ́ lálẹ́ yìí ló fi ń ṣeré bó ṣe ń lọ yẹn kó yá àjọ kó yóò bá mú ta ni a máa sọ̀rọ̀ wá kó gàrú bí kò fẹ́ jẹ̀ṣẹ̀ tó bá wọ̀ kó fẹ́ jẹ̀ṣẹ̀ òṣìṣẹ́ lọ́ba Joshua gbogbo ara nìyẹn kìkì dá aṣọ láàrin àárín kankan onírànú ara ẹ̀ ọmọ yìí kí ló ṣe fún bàbá ẹ̀. Màámi ṣàgbọ́ gbogbo nǹkan tó ń sọ kò sówó ni ẹ ní sùúrù mo sọ fún yín kẹ́ máa ní sùúrù bí ilé ìbẹ̀ ṣe ń pariwo ń ta yìí gbogbo èèyàn ló ń gbọ́ gbogbo àwọn ará àdúgbò ló ń gbọ́ voice yín náà. kẹ́mi máa ní sùúrù. ẹ máa ní sùúrù. èmi mọ̀ pé fún bàbá ẹ̀ ló gẹ̀jẹ̀ kẹ́mi máa ní sùúrù lórí ọ̀rọ̀ tiẹ̀ ó dáa mo ti gbọ́ ṣọgbọ́n ti ṣe jáàbù sí ògbé dání tọ́dún kan bá máa fi tọ́ kò ní wúlò mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹbí ẹ̀kọ́ mo ti gbọ́. ṣèrànwọ́ fún mi jọ̀wọ́ má jẹ́ kí n jẹ̀bi dá mi láre ọ̀run bọ́ o dá mi láre má kọjú ìjà sí mi. Ibo ló lọ látàárọ̀? Àwọn ẹnu ni mo bá káàkiri mo lọ bí tàbí mo máa ti ń tajà wọn ò sí ń bẹ̀ wọ́n lọ́dọ̀ búrò màmí àwọn náà ò sí nílé ẹjọ́ kí ló fi ṣe ìrọ̀lẹ́ níbi serious látàárọ̀ tó ti lọ. Wọ́n lẹ́nu ni mo ṣe sá. Wọ́n wá wàhálà lọ àǹtí ẹ̀ ń kọ́. Àwọn náà sì ń tẹ́tẹ́ ìtajà wọn ò sí ń tẹ́tẹ́ ìtajà ẹjọ́ ìṣàánú ẹjọ́. Do you understand this has to do with life and death? Ẹjọ́ time ti lọ anyways mo ní ibi tí mo rush lọ nísìn wọ́n ti máa sọ pé lọ bá mọ́mí ẹ̀ nínú wash ṣùgbọ́n òjò sí wọn nínú wash tó bá dára wọn náà fún mi àdéhùn ẹ̀fọ́ ẹ̀.
kà ya ẹ bá tún bẹ màá la iye owó rè kémi kan wọ kílọ̀bù lọ́la báyìí ìgbé bọ́ọ̀dì kò séré o ẹ má lọ wá o jura wọn lọ olú ayé. ẹ ká sọ ẹjọ́ má bínú ṣe ẹjẹ náà jábẹ tí. bẹ́ẹ̀ tá ìjàmbá o kí ló ṣẹlẹ̀. ìyá náà ti fún ẹ̀jẹ̀ lẹ́nu má wọrí. táyọ̀ fẹ́mi lọ́kọ́ ilẹ̀ ti ṣú. ẹ bá tún bẹ́ẹ̀ bá tún jẹ́ olú ayé ẹ tó ṣojú ayé lọ́bẹ̀ ẹ máa tẹ́ ẹ sí kí ló fẹ́ nígbà. Timothy ẹ tó lọ tiẹ̀ ti kùtì ó sì máa tiẹ̀ pa. ní èké kí ló mọ̀ tó ń ṣe é bí ọdẹ àsì. ìyá ṣolówó lọ́wọ́. ọmọ wa jẹ́ géèmù yìí já. 50,000 ló gbé lọ. ọlọ́run kí n bẹ ni mo ká yìí. ọmọ play. alaye play game fẹ́mi jọ. ọlọ́run tó bá mọ̀ play pa wà jẹ́ 30. lápẹ̀ ó ti yí ẹ. owó rè é sáwúyéwúyé ló ayé. ẹ lówó lọ́wọ́. ẹ má bọ̀ ẹ lówó lọ́wọ́. ṣọ́fù lẹ́wẹ̀ káṣí ẹ̀ lé o ti yẹ. o ti yẹ ilé lówó lọ́wọ́ ó mẹ́nu ẹ̀ ó mẹ́nu ẹ̀. jẹ́ ṣọ́fù iṣẹ́ o ti yẹ kò sí ọkọ̀. owó yẹn wá má wọ̀. owó wà lọ́wọ́ ọmọ ẹ̀ náà wọ́n ti rí wa lásìkò. ọmọ ò ní mo ṣì o ti lówó. àlàyé set. ní sùúrù ọ̀rọ̀ yìí. ó ti kó 5 billion báwo ló wà ní jẹ́ báyìí. 10 bay lélẹ̀ náà ẹ̀hẹ́n. ó ti jẹ́ báyìí kí ti sẹ́ẹ̀tì náà. wà set náà àṣelópin wá ní kí ló ń ṣe ìyá. wá ìkówó lẹ̀ ọ́ ibi ló ṣí jẹ́ kó ṣe báyìí ṣé mi fẹ́ gbówó sá lọ ni. ẹwà ibà látà ọ̀ ń kówó yín lọ náà. ẹ dúró ẹ má ṣe wèrè o. Timothy yín tó ti ń tì yín ti kiri. ọ̀bọ̀ ẹ play game ẹjọ́ ẹ̀ kan pọ̀ ẹjọ́ ẹ̀ pọ̀ ọ̀bọ̀ ẹ̀ Táyọ̀ Fẹ́mi. jẹ̀kọ́ ọ̀gbẹ́ni bàbá mi ọlọ́bẹ̀rẹ̀ owó ọ̀gbẹ́ni ní sísáyà ẹni yóò ní náà ṣe mo fẹ́ gbowó ẹ sílẹ̀ Alaye ti ọlọ́ bàbá kàbọ̀ ìyá ọmọ bàbá kàbọ̀. ṣèrànwọ́ fún mi jọ̀wọ́ má jẹ́ kí n jẹ̀bi dá mi láre ọ̀run bọ́ o dá mi láre má kọjú ìjà sí mi bá mi ṣèrànwọ́ fún mi èmi àtẹ̀bí mi ò bá mi yẹlé sí màkà sínú àyà bàbá mi má jẹ́ kí n jẹ̀bi. Sorry, yẹ má parọ́ fún ọ, èèyàn burúkú ni ọ, wọ́n sì ṣe èèyàn rí. Bàbá ọkọ mi, kí ni wàá ṣe fún yín? Ta ni bàbá ọkọ òfò? Ìgbà tí mo ní ọ̀tá gbọ́ fún mi jò ní kí lọ́ta. Bẹ́sẹ̀ ni kí n tà náà mo ṣe tà á. Bóò ni? Ibà, jẹ̀dí, ọ̀pá ẹ̀yìn, ọ̀pá iwájú, mo sì tún fi pọnkiriyan àti sobonto sí. Soboto àti pọnkiriyan tó fi sí lọ fi bàjẹ́ mi jẹ́. Ọlọ́run ló ní kó lu ẹ̀ náà mọ̀ gbóni títì. Èmi wá bẹ̀rẹ̀ sí lọ tọ́lẹ̀tì, mo wá lọ jó sopí olórí burúkú.
Sorry, orin sopi track mi bá ṣe tán mo dá padà mo fẹ́ gbọ́ tó ẹ̀ márùn kí tó sopi ara mi jáde. Ṣé bẹ́ẹ̀ ní nọ́mbà mi lọ́wọ́ ẹ̀ bá sì ti pè mí kájọ jó sopi papọ̀. Ìwà ta ni mo dáràn ṣé o rò pé bẹ́ẹ̀ mi ṣe ń ṣe géètì báyìí nísìnyí ẹni tí ó mọ̀ fi lọ pè mí ni kémi mú irú wẹ̀ wọlé sọ́mọ̀ pé side abuse ni wọ́n ni kán mú mi kí lọ lo 25 years lẹ́wọ̀n tí bá lo 25 years mọ́ tọ́jú orí mi ta ni bá mi tọ́jú àwọn ọmọ mi náà. èmi child abuse àwọn tó jù yín lọ gan mò ń gbọ́sẹ̀ wọn ń bá gbọ́sẹ̀ yín wo ẹ mọ̀ lè ayò ṣé ń bẹ́ẹ̀ ni. mo gbé níwájú. olóko gbẹ́rù mi jẹ́ yín mọ́ ọpẹ́ já ni. ṣé mi. kí ni náà kí lè ṣe tí ò lè yí kí ni. iṣẹ́ ni rough díẹ̀ o rough gidi gan ni o máa sọ ẹ pé díà tó máa dà mí láwọn lórí báyìí ṣé ò ní jí. Hello ma, mo ti wà nínú mọ́tò mi ò lè pàdé bẹ̀yẹn mọ́ ẹjọ́ má bínú ẹjọ́ wọ́n ti bẹ̀rẹ̀. Tó bá yẹ wa máa lọ ṣé mo mú alára mo bẹ́ẹ̀ ṣe union ni àbí. Bàbá ẹ̀jẹ̀ rẹ̀ wá ṣe fẹ́ ṣe wá léṣe. Ẹjọ́ jẹ́ o. Ṣé mi wá irúṣẹ́ òmòṣẹ́lé ní báyìí wọ́n ń bá wọn ṣàmúlò. Kí ló ṣe mọ́tò báyìí sí wa? Kí ni díẹ̀ tí mo ṣe láti àárọ̀ jẹ́ kí mo ṣe kú mẹ́rin. Ẹgbẹ́nu burúkú sọ èwo ló kàn wá pẹ̀lú jí àtẹ̀ṣe èwo ló kàn wá pẹ̀lú pélé mẹkáníìkì lẹ́wà. Ó yẹ kẹ́ ti ṣe já yín kẹ́ tó bọ́ sọ́nà náà. Ẹ jọ ǹgbà tẹ́ ń gbé wa bọ̀ ẹ sọ fún wa pé mọ́tò yín ti fẹ́ bàjẹ́ àbí mọ́tò yín fẹ́ ní problem àbí ńgbà tí mọ́tò ti ń ṣe kùrù kẹrẹ kò yẹ kẹ́ tì mọ́ ó yẹ kẹ́ gbé jáde ẹ múùfù mọ́tò ká máa lọ. Àní mọ́tò wọjí àbí. Ẹ wọ́n mi ò fẹ́ gbẹ́jọ́ ẹ múùfù mọ́tò kẹ́ gbé wa lọ síbi tá à ń lọ. Kí náà tẹ́kì ìzẹ́ ẹ má bá mi sọ bẹ́ẹ̀ jàre mo fọmọ lẹ́ẹ̀ni ẹ ṣe pé kí n tẹ́kẹ̀ ìzì tẹ́bẹ́ lójú inú ẹ̀ ní wípé ọyàn mi sẹ̀ ni. Madam ọ̀rọ̀ burúkú ò lẹ sọ ẹ̀ báwo lẹ ṣe expect kí bá lélẹ̀ kó máa wọyàn tó ń sẹ̀. Ẹ jọ torí ọlọ ẹ mọ̀ pé gbàtẹ́ ti gbé wọn òṣì sórí mi ò dá sí yín kọ́níkàlùkù kò dì bẹ́ẹ̀ mú. Bàbá ẹ mú fún mọ́tò. Bàbá ẹjọ́ lọ sọ́dà kéèyàn máa sọ ṣàgbàlagbà ẹ tó dáàdì mi lé náà. Ilé tó ń sọ sí ẹ̀wọ̀n ò lè sọ síbẹ̀ tó lóyún ọ̀sẹ̀ kí ni tèmi pẹ̀lú bóyá ọ̀sẹ̀. Ẹ rí kámẹ́rà tí mo gbé sọ́run mo fẹ́ lọ cover wedding wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ program tó wà òkè kó wá pa náà. Kó wá pa náà. My dear brother, listen lọ má bìnrin tó ń tẹ lọ́wọ́ bá ẹ́ńjìnì à ń sọ nípa èyí ṣó ẹ́ sìn kò dẹ̀ ní sọ fún pé táwọn báyìí ló máa ní problem ló máa ní fault ṣé o bá mi yé torí tọ́ lọ́wọ́ bá lájọ lọ bá mi fún ọ lówó. Èmi ò bọ́lẹ̀ o. Àlàyé fún mi lówó mi. Èmi ò gbọ́wọ́ kankan ẹ máa gbé mi débi tí mò ń lọ ni. Bóyá kẹ́ máa gbénu mọ́tò. Bàbá ẹ fẹ́ mi lówó tèmi 200 náà mú fún yẹn fún mi 150 kẹ́ náà mú wá sùn. wọ́n báńdọ̀ ọlọ́kadà ní express road wọn ò ṣáà báńdọ̀ ọ̀làdúgbò báyìí. Ẹjọ́ lẹ fẹ́ rò ìyẹn ò kàn mí nígbà tó bá ti fi ọmọdé yìí tẹ́tí sí ṣoṣo ẹ wá máa fi wọn ẹjọ́ mi ò ní bọ́lẹ̀ nínú mọ́tò yìí 150 máa gbà mi ò ní bọ́lẹ̀ o. 150 máa gbà Èmi ò ní bọ́lẹ̀ o mi ò ní bọ́lẹ̀ o olórí burúkú driver ẹ ti fi àgbára yín ọmọdé yẹn ti fi ṣòṣì ẹ wá fàgbà ṣe náà èmi ò ràn yín ṣé ìyọnu mo ní mi ò bọ́lẹ̀. Ẹ jẹ́ ìjọba lọ sọ́dọ̀ mechanic báyìí. Ká ló máa tẹ̀lé ṣé olórí burúkú ni ẹni wá sílẹ̀kùn fún mi olóṣì olórí burúkú bàbá ẹ ti fi ọmọdé ṣòṣì ẹ wá fà àgbára ẹ fi wọn mọ́tò káàkiri kó sì kúrò lọ́nà fún mi ẹ kó sì ṣé òyọ̀nù tí bá náwó àgbájú fún ọdẹ àgbà ọdẹ ọmọdé kẹjá àárọ̀ ọkọ ẹ kó sì lọ bàbá. Ọ̀gá mi là ń ṣe báyìí ó ti ṣe mi báyìí yé mi mọ́ káà ní pé mẹkáníìkì yẹn báyìí. Wọ́n kó jẹ́ ìrìn ara Ọlọ́run ìṣẹ́lẹ̀ wà ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ń látàrọ̀ rẹ̀ jẹ́ àjáde ìta ìbùsàmọ́ tàǹtì ilé àti ìta lóòótọ́ àlọ́ mi. Báwo ni. Ẹ rà sá mo rí sáǹbọ̀ ń ta ni sá pé wọ́n wá dráìvà sá mi dẹ̀ máyì tó má lè gbà mí as dráìvà inú máa dùn gan sá. Dráìvà. Bẹ́ẹ̀ ni sá. Ṣé wíwọ́ ti wà yín nìsín àwọn express driving wo lọ ti ní àbí àwọn irú ọkọ̀ wo lọ ti wà rí. Mi ò rí lè mọ mọ́tò wa bọ̀ tí n bá rí mọ́tò mo lè sùn sí wa mo lè fi ṣe training gan màá tètè mọ within 1 month àti mọ ṣẹ́ màá ti máa drive wọn dáadáa. Ìlú yìí ti wá káwọn wèrè jọ o
nígbà tá láwọn wá driver oníwọ̀ tí fi bẹ́ẹ̀ mọ́ wà ọ́fíìsì training ṣé driving school lọ wáyé ni àbí kí ni gbogbo nonsense yìí báyìí. máa tè catch up sir. ẹ ò lè catch up. mo ní brain mo ní talent o. talent wèrè wo lọ ní talent kọ́ pààyàn kọ́ gbá wọn gádé orí tọ́mìlán bridge kọ́ wá ní ọ̀ lè lọ́mọ o ọ sì lọ ní talent mọ̀ lọ irú driver tiẹ̀ kọ́ náà wá. kò bá jọmọ ọ̀dọ̀ ẹni tí máa ṣe bá jọmọ ọ̀dọ̀. wo bí ṣé kí n má parọ́ fún ọ ọmọ ọ̀dọ̀ ta nídìí bí báyìí obìnrin ni kò ń sọkùnrin ìwọ tún rè ọmọ mọ́tò wa má lọ lé ní. tó bá jẹ́ bẹ́ẹ̀ àǹtí mi obìnrin là àǹtí mi máa ṣe sista mi máa ṣe ọmọ gbogbo ọmọ jẹ́sẹ̀ ẹni tí tẹ́ bá fẹ́ máa ṣe. àǹtí rẹ bẹ́ẹ̀ ni sà. sọ ọlọ́run tí wọ́n ti báyìí. bẹ́ẹ̀ ni sà wọ́n ti máa ṣọ́ dáadáa. sọrí driver tí ó mọ̀ gbé àwọn ọ̀gá driver tí ó mọ̀ gbé àwọn ọ̀gá òun la nídìí tó bá jẹ́ pé tọlọ́mọ ọ̀dọ̀ obìnrin náà nídìí ìwọ lọ sí mọ́ ọkọ̀ wáyé só ti yọ bóyá kó sọ fún àǹtí rẹ àbí kọ́ máa ń tirẹ̀ wá àbí ká ń tirẹ̀ wá. ọmọ wa ẹjọ́ tó máa wá ṣe máa gbà wọ́n sáré jọ. kí ló ṣe ọ́ a máa gbà wọ́n kì í máa ṣe tábìlì bá ń tiẹ̀ náà ni. àmọ́ nǹkan ẹ̀yọ̀ kankan tó di pọ̀ lọ ọ́ fèmí lówó interview torí tọ́gẹ̀ àǹtí rẹ̀ bá wá a máa ń gbọ́ owó bribe. tó máa ti ṣiṣẹ́ máa yọ lára sálárì fún yín sá. ẹ máa yọ lára sálárì. máa fún yín commission. ìyá ti jẹ́ wèrè ṣé ìwọ ọmọ làpítẹ̀ ni. mi ṣe yahoo. ó yẹ kó máa ta iTunes card. pẹ̀lẹ́ ìgbà tó ti mọ kọ wa o lè mọ lọlé. ẹ ṣe gan ẹ ṣe. àwọn sọ fáǹtì rẹ kan wa. ọmọ wa. tó o bá ṣiṣẹ́ wa máa lọlé bye bye. ẹ ṣe. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ oríṣiríṣi àwọn wèrè kún lùsà. imagine that ó lọ sí ọmọ kọ wa ó sì wá béèrè pé òun mọ̀ ṣe tírénì díẹ̀díẹ̀. ẹlòmí bẹ́ẹ̀ lè ló ń bẹ lọ kọ́sẹ̀ náà dídá pé àyìn mọ́ bẹ́ẹ̀ sè ẹ sábà mi kí n máa bá yín dáná. a máa lọ wòwe wọn ní ká fi yọ sí ìyá wa já ọbẹ̀ lára àjọ wọn àti ilé jẹ. ọ̀gá ẹ̀wá. kí ló ṣẹlẹ̀. ẹ wò mi ò parí nǹkan tá a lè ṣe sí jíà yìí. jíà. gbogbo ipá mo ti sàkó sí nǹkan kan tá a lè ṣe sí. bàbá ṣé láti gbà yẹn ti gbé mọ́tò yìí dé bọ́dì ẹ̀ clean ṣùgbọ́n ṣe rí jíà yìí wọ́n ti ṣiṣẹ́ lára ẹ̀ tó bó ṣe wà yìí ó ti condemn. condemn báwo lẹ máa ń sọ̀rọ̀ báyìí náà máa lè ń sọ̀rọ̀ báyìí nǹkan condemn báyìí kò sọ pé condemn at least ọgbọ́n kan ṣáà ló dá láàárọ̀ yìí ó bá mi wọ́gbọ́n ẹ̀ dá sí kí ìjọba iṣẹ́ ní iná. ṣe rí mọ́tò yìí bàbá kò ń ṣe manual gear náà tó bá jẹ́ manual gear a tún sì lè dọ́gbọ́n sí ṣùgbọ́n automatic lélẹ́yìí bẹ́lẹ̀ ṣe wà yìí ẹ máa gẹ́ẹ̀tì gear mi ni o. màrà gear mi ni. bẹ́ẹ̀ mo sọ fún yín. ẹlẹ́nu máa ta gear sí. automatic gear nǹkan bíi 150,000 ní ẹ̀. one what? 150,000. 150,000. ló kọ̀ pé ṣakálábà yẹn. bọ̀ ṣé ìwọ kàn rò lẹ́mìí ara ẹni ó dáa pé àwọn kọ́sítọ́mà tó máa ń bá ara jà kọ́tẹ̀ kọ́ gbọ́ price tó máa fún ẹ náà. no sẹ́rí mo ní kọ́sọ́mà àwọn ọmọ ibo pọ̀ lọ́wọ́ mi tí mo ń bá ara jà tó yẹ pé mo lè pè é sí but tẹ́ ẹ bá wo táìmù báyìí táìmù ti lọ láti pe ọmọ ibo àbí nbọ èló lára jí à ń jọ sí. lọ́dọ̀ ifeanyi bíi 150,000. 150,000 ní jíà mọ́tò yìí automatic jíà. àwọn tó máa ń sọ ẹ pé kí wọn ra Tòkunbọ̀ kó kán bá gbọ́ ju pé kí wọn lọ sí oríta ibì kan kó lọ rajà. ẹ wo bàbá ẹ máa change jíà mọ́tò yìí ni tèmi mo sọ yẹn o wo ọ̀gbẹ́ni ó yá. ó lájọ àjẹrà ara ò máa wọ ìfọwọ́gbá kí ni ẹ máa change jíà mọ́tò yìí ni. ìdí ọ̀sìn bí mo ní kó má mi romi dà. Yeah, boy. Mo ní bíkà gan. Seriously? Very very serious gan. Nǹkan ó ṣàwọn tí client mo bá ìsọ níjẹta yẹn. Ṣùgbọ́n tí client yẹn ṣá. Wọ́n ti. Iṣẹ́ yìí tí ó ti click o. I swear to God. Bọ̀ ní sọ̀rọ̀ náà. Kí ló ti wá ń gbọ̀n? Àwọn tó ń lò tẹ́lẹ̀ nǹkan. FK ni ẹni tí mò ń lò tẹ́lẹ̀ yẹn. Bàbá ńlá FK gidi. Gbogbo ẹ̀ máa explain fún ẹ náà. Kó tó pick iṣẹ́ kó tó ṣe léyìí, you know. Ó máa ń take time gan mi dey like gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. This time around mi ìfẹ́ fọ́kọ̀. Mo ṣe ní kí wá bá ẹ. Kò sí wàhálà. Farabalẹ̀. Ṣorí bó ṣe ń gbọ̀n yìí, ó máa ní problem. Yeah, mo ti sọ fún ẹ pé mo máa bá ọmọ kéékèèké rìn mọ́. Súnmọ́ àwọn ọmọ tó mature. Ṣorí àwọn tí mi mọ̀, wọn ò lè disappoint me because number fuck me up. Wọ́n mọ rẹ́yàn tí mo jẹ́. Bọ̀ aládàá ńlá ni wọ́n o. Yeah. Tí ẹ ló mọ kan tó ṣẹlẹ̀, aládàá ńlá kò jẹ́ aládàá ńlá.
n kò fẹ́ kí n tẹ̀ gba owó yẹn jáde ní wọ́n gan pàápàá wàá mọ̀ nǹkan tí máa gbé sí ẹ lápò náà pàdé mi. ó ti gbowó máa lo dẹ́rìn fún ẹ. dẹ́rìn. wọ́n mú kọ́mẹ̀. pàdé mo lè mú kankan tí wò ó ti dàpọ̀ mi báwo mi ṣe fẹ́ ṣe fine boy. ó rẹni tó lówó tó lọ balẹ̀ kí tó rẹlẹ́sìn dọ́gba ibi ló kọ́. ẹni dúró dèrè dùgbò ẹni fojú dọ́ṣ pọ́ǹpì ìyá ni ó jẹ ìyá rẹ máa jẹ. olówó lọ́wọ́ ṣe gbàgbà tí mi bá kúrò lẹ́ńkọ́ mo sọ pé kọ́ wábì kan látàárọ̀ ọ̀sẹ̀ wá ń bọ̀ sí ọ̀sẹ̀ kúrò lẹ́sẹ̀. ẹ má bínú ọrọ̀ ajé náà ni mú kiri lọ ni. irú kiri wo ọjà wo lọ tà tó fẹ́ tó ń ta ní kọ́kọ́ wá sí bíbá yìí. Okele sá. kí ló ṣẹlẹ̀. ẹni tí mo sọ pé ó fẹ́ wá rí yín ni sá. ẹ rán san. wọ́n náà ṣọ́gà. mi ì sọ̀gá sá. ọ̀gá ní àbí. mi ì sọ̀gá. òun lélẹ́yìn. 61. ṣé wọ́n expect it. ó mọ̀ kọ́ bá mi mú wọlé. ọ̀nà tí ni mo lọ torí àwọn tí wọ́n lè ṣẹ́tù ẹ̀ tán bá láàbò ibẹ̀ ti ṣẹ́tù ẹ̀ kì í ṣe bí káàbò ibẹ̀ ṣẹ́tù ọ̀rọ̀ Boko Haram àti Nàìjíríà kò lè rí ṣẹ́tù. ọ̀rọ̀ yín ò yé mi. ó yá wọ́n ní kí n mọ wọlé tẹ̀lé mi follow me. kí n wọlé ẹ ṣe sà. pìtìpìtì kí ni problem kí ni ìṣòro àwọn ọba ṣe. ọ̀rẹ́ mi bá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ àwọn ọmọ ilé ìfún wọn bá. ó ń dojú tì wá. kí ló ń ṣe àwọn ọmọ yìí mo kò fẹ́ tó ṣúgà sí láìpẹ́. ọmọdé yìí ọmọ ìwé lè. ọ̀rẹ́ mi máa ké mi pé I'm doing well. ọ̀ṣpọ̀npì owó bó ṣe wà lọ́ṣpọ̀npì oníkèémù ni o. mo ti ṣẹ́ẹ̀kì. ti gba òní tó ṣe géèmù méjì lẹ́wọ̀ irú ọ̀hún lélẹ́yìí last card ọkọ̀ card. wá kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣe ẹ̀ náà. ẹ wo mo ti ń lọlé wa kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ Bùdákọ́lá ò yé mi gbogbo àwọn nǹkan tó ń bá mi sọ ò yé mi ẹ jẹ́ kí n máa lọ. ó ní sùúrù ó kún owó ruru ká wàá ruru àti pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tílé ọgbà farabalẹ̀ náà a máa ṣètò ẹ̀. ẹ wo mi ní interest mo ti ń lọlé wa sẹ́ẹ̀. wo bí torí Kọ́lá wo bí awa ní remote control ẹ̀ o ní issue tọrọ ẹ bá le ju a máa pa àwọn ẹ̀kọ́ ṣètò ẹ̀ kí ni mo wí a máa ṣẹlẹ̀ wá má bọ̀ máa wo bí dókítà. ẹ wo mi ò lọ sẹ́ẹ̀. ó ṣáà ní nǹkan tó bá wá síbí ó jẹ́ ká wọlé o láti kò tí yẹn sọ tẹ̀lé máa wọ̀ ṣùgbọ́n. mi fẹ́ lọ ẹ jẹ́ kí n máa lọlé wa. trust me a ò lè lọlé ilé kẹ̀ kí ló fẹ́ lọ ṣe bẹ́ẹ̀. ó sọ pé òṣùwọ̀n bá kan kọ pé kó máa rí bẹ́ẹ̀ pé obìnrin ni onídàásí máa take it easy. ó ń fẹjú ẹ̀sùn wa ń ta. ẹ bá mi bí wọn kò yé mi mi mọ. sori tí mímọ kan bẹ ṣe farabalẹ̀ next time ẹ wàá bọ̀ wá bóyá máa ń ṣe. ní sùúrù náà jáde kí ló ṣe é. ẹ ṣí gate fún mi bọ̀dọ̀ ẹ jẹ́ kí n máa lọlé wa. ní sùúrù kí ni pọ́ lẹ́kún kí ni nǹkan tó ṣe kí ló ṣe. ọkọ tẹ pè mí wá sí bíbá ẹ wá ṣe nìyẹn àbí. kí ni ń ṣe ọba yìí kí lójú òrírí kí ni ọwọ́ amúra kankan ojú pé èèyàn mẹ́ta náà lọ ni. èèyàn mẹ́ta. èèyàn bíi tiẹ̀ ní jẹ́ èèyàn méje lẹ́ẹ̀kan náà kí ni ń ṣe ọ. fún ẹ mọ̀ pé àgbàyà nìyí o ọlọ́mọ àjà fún yín ẹ ṣí gate fún mi. ní sùúrù jáde ìgbà wo lọ sọ́lọ́ dádájọ́ kémi ọmọ tí máa ń ṣe yẹn ọlọ́run fún yín nìkan ẹ ti mọ̀ fi sakọ wọ́n ti bọ́ sọ pé use what you get to get what you want. ó dá ìwọ ni kẹ́ ẹ ṣí gate fún mi ẹ ṣí gate fún mi. sọ mi sẹ́tù mi kan tó bọ́ta lẹ́nu bọ́dà ni. kí ni mo gbà. ó dá ìwọ ni. ṣé wọn nìkan gbàdúrà ọ̀nà méjì ni wọ́n ti ní ìsọ̀tún gbogbo. ó ní kẹ́ ẹ ṣí gate fún mi àgbàyà olórí wọ́n sì lọ lọ́fẹ̀ẹ́ pẹ̀lú oore tí mo ṣe fún irú ọ̀nà méjì wo ló jẹ mí kọ́ fún mi lówó kálí mi náà mọ̀ ní ṣe bí màá ti wọlé bọ́ ṣe ń bọ́ta èmi náà ti àjẹ mẹ́rin mo jìyà owó mo tún ó tún lọ lọ́fẹ̀ẹ́ lófò.
ọwọ́ ta ni kí tí mo béèrè bóyá ó lo ṣẹ̀kẹ̀rẹ̀ ní ìsinmi báyìí. Ayọ̀mídé mo pè ẹ́ láti fẹ́ jẹ́rìí ọ̀rọ̀ ni ó ti yẹ kó mo dání kò sí any other person tí mo tún lè pè àyàfi sister ẹ̀ náà bá wà around kò kí n ṣe nǹkan tí mo lè lọ pè wọ́n láti ta nìkẹ́ wá mo ò ní pé ọmọ ìyá mi lọ́kùnrin àbí lóbìnrin ojú tí ọ̀rẹ́ mi àbójú tí ìyàwó mi olójú òtí ẹ̀yìn méjì lójújọ́ tí ṣùgbọ́n ìwọ àti ẹ̀gbọ́n ẹ̀yin méjèèjì pátápátá àtèmi àti ìyá yín fámílì ọ̀kan ṣo nìyẹn lágbájá disgrace mi lójú ọmọ mi kò sí yẹn nú ẹ̀ òtítọ́ ọ̀rọ̀ la máa sọ tí ìwọ pẹ̀lú èèyàn tẹ́ bá jọ ń gbé nínú ilé ẹ jọ ń share the same room ẹ jọ ń share the same wardrobe right tí nǹkan kan bá sọnù nínú ilé yẹn ta ló máa bèrè lọ́wọ́ ẹ̀. àwọn tá a jọ ń gbélé ni sà. tẹ́jọ wà nínú ilé tẹ́jọ ń gbénu yàrá yẹn. bẹ́ẹ̀ ni sà. good èmi pẹ̀lú màmá ẹ̀ la jọ ń share the same room the same wardrobe èmi ò yọ kí èmi kó lẹ́nu wardrobe mi rí I trust everybody in my life ibi tí mo gbà tí mo ti careless ni gbogbo ẹ̀dá tí mo bá ní mo trust ìyẹn mo máa sọ fún I'm a careless person wọ́n bá ní why am I because I trust everyone wọ́n máa ń padà á dà mí o ṣùgbọ́n lọ́ máa ń gbìyàn lékè ìyá ẹ ló mọ nǹkan ló mọ skeleton tó gbé sínú side wardrobe títí ẹ débi tẹ́ pé kọ́kọ́rọ́ títí ẹ ó tún ní safety pin lẹ́nu kí màmá ẹ fẹ́ wọ kitchen ó máa yọ kí yẹn báyìí ó máa so mọ́ bra ni àbí kó so mọ́ pint àbí tó bá fẹ́ wọnú bedroom the same thing ó máa so mọ́ tó wẹ̀ báyìí ni kí ni tó gbé pamọ́ sínú bẹ̀ kò sí tó kàn mí mi dẹ̀ ní bí now mo fi owó sínú wardrobe mi sáàyè ti tèmi mo ò rí owó yẹn ta ni máa bèrè lọ́wọ́ ẹ̀. ẹ̀ńtẹ́jọ́ ń gbélé náà ni sà. ẹ̀yin kan wà tí mi gbọ́dọ̀ kọ́nu ẹ̀sìn tí n bá béèrè bí ìgbà tí mo wà bínú ọlọ́run ni òun náà ni mo gbọ́dọ̀ bí mo bí ló mú èpè ńlá ló bẹ̀rẹ̀ yẹn o yorùbá dẹ̀ sọ pé èpè tá a bá gbéra ẹni ṣẹ́ tí ò bá ṣe láàárọ̀ ó ṣe é ṣe kó ṣe lọ́jọ́ alẹ́ o ẹ̀dá tó bá mọ nírò ó yẹ kó mọ̀ pé dá o mo kàn fẹ́ kó kàn mú dání nítorí pé kí ni tí wọn bá tọ́jú owó kan síbi kan ṣe wọn pé for purpose ni pé àbóyá owó yìí mi fẹ́ lò ó mi fẹ́ ná bá a ti fẹ́ kọ́ lárí yìí o olú ẹ̀kan gbà fọlọ́run ni o tí mo dẹ̀ mọ̀ wípé dáadáa ló wà nínú abídí ẹnu ẹ lè má lè gba ọ̀rọ̀ yìí láti sọ fún màmá ẹ mo ò dẹ̀ ní kó sọ ọ̀rọ̀ mo kàn fún ẹ gbọ́ tí mi ju ẹ lọ. ẹ̀yin gbà tẹ́nu ẹnu ẹ̀ ò ní gbà kó sọ fún màmá ẹ̀ kí ni ṣe bẹ́ẹ̀ mi náà rèé bàbá Fọlá ọ̀rọ̀ ẹ yé mi ṣé bó o fi style ó pàṣẹ ẹ̀ sí mi ni ó wá ń sọ òun direct ẹ̀ sí indirectly. mo sọ pé kó ti gbọ́ kó fẹ́ ti gbọ́ tí mo fẹ́ bá ẹ sọ mi kò lè bẹ́ sọ nǹkan kan kó listen náà nígbà tẹ́mi tí mo jókòó egun ò bẹ́ sọ̀rọ̀ kó gbọ́. tí ẹ dúró náà kó tó ń ṣẹlẹ̀ ò yé mi ṣé òun fẹjọ́ mi sùn ni àbó òun rántí mi ṣé bẹ́ẹ̀ mi rẹ lórí ìjókòó. mo sọ létí ọmọ ẹ kó bá a lè gbọ́ torí pé ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń dasọ. ṣé ọ̀rọ̀ nu lè ti dé tó yẹ pé ò lè pè mí kó bá mi sọ nǹkan tó bá fẹ́ tó wá rán ọmọ sí mi. mo ti bá ẹ sọ èpè tó ṣẹ́ ni mò ń sọ fún ọmọ ẹ pé kó máa fetí gbọ́ ìwà tí ìyá ẹ hù. ìwà wo ni mo hù ìwà wo ni mo hù ṣàlàyé fún bàbá Fọlá ó ní mo mú nǹkan mo ní mi ò mú ọdẹ ní mò ń ṣe èmi ṣépè bàbá Fọlá nígbà tí mi ò mú nǹkan tó ní mo mú ọ̀dà kí lè tẹ lọ tó bá pẹ́ mi ni mo mú nǹkan tó ń béèrè yìí owó tó ń tẹnu mọ́ pẹ́ mi ni mo mú yìí kí má jèrè ọmọ kí gbogbo ọdún lẹ̀ tó dàrú. ṣé o ti gbọ́ nǹkan tí mo sọ ṣe ti pé ọ̀rọ̀ pé à ń ṣépè náà ni mò ń sọ fún ẹ
mo accuse mo kàn sọ pé ìyá alágbájá jọ ṣé ò bá mi ò mú nǹkan kan ní wardrobe mi báyìí it's as simple as ABC. gbọ́ èpè tó ń ṣe kalẹ̀ kó o má jí rẹ̀ ọmọ kó o má ṣe gbọ́pọ̀ yẹn ṣábí àmọ́ kó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ẹ̀ o ti ẹ̀ wépè tó fẹ́ ṣe kó fún àwọn aráalé náà ò ṣe pé ọmọ tó bí ló tó fi ṣe pé o ráwọn àǹtí ẹ̀ ń lé òfin wọn ṣe pé o ráwọn bọ̀dẹ́ ń lé òfin wọn ṣe pé o. kéèyàn kan má rán mi sílé o kéèyàn kan má rán mi sílé. ẹ má fa àwọn ọmọ tèmi ṣe pé náà àbúrò tó ń bọ̀ láti ilé náà ṣó gbọ́mọ wá síbí ni. gbà tí mi wá gbọ́mọ wá ń kọ́ ìwọ ló lóyún ẹ̀ tó bí fúnra rẹ̀. ṣóbìnrin gidi kan máa ń sọ báyìí ṣá ó ń ṣèyàn gidi o èèyàn tó bá rí etí ò bá sásòbẹ̀ àdéhùn wọn. bàbá Fọlá ẹ̀ ń bá bọ̀ ẹ̀ bá ṣe pé mi ò sọ̀rọ̀ jẹ́jẹ́ mi mo jókòó jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò sọ̀rọ̀ o àníṣe owó tá à ń sọ yìí èmi mo mọ̀ pé kò sọgbọ́n inú káwọn ọ̀rẹ́ kan tuntun wá kan tún wá bẹ́ẹ̀ kan sọ pé wọ́n ti tún mú léèsì kan bí kan wọ́n tún mú àǹkárá kan bí kan wọ́n tún ṣe gbá wọ́n ti ṣe àwọn ìjọ mélòó ló fẹ́ ṣe ògbólé ìdá. èmi kọ́ mo mówó ẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe ni kò ṣe nǹkan tó bá fẹ́ fi wọ́wọ́ ẹ̀ ni kò fi wá èmi kọ́ mo mówó ẹ̀. ẹ máa ra àǹkárá 3,000 ẹ lọ tó stone 9,000 15,000. kọ̀ọ̀kan ẹ mímọ́ ṣàlówó mi tí mò ń ná ìwọ nítorọ àǹkárá ó ní òun owó ọmọdé mi kan mo mówó ẹ̀ wọ́n tún ní pé ṣé kí n raṣọ kí n dábòra ni. bàbá Fọlá ṣọ́ra ẹnu lè kó ṣọ́ra ẹ tó bá sọ́ọ̀sì wà náà bu ẹ tó bá sọ wà náà gbó ẹ lẹ́nu ìwà tó hù yìí ṣé kò tó ẹ̀ tó máa fi gbó ẹ lẹ́nu. Kọ́lá ṣòro mo gbéṣẹ́ ìwà fún yín torí dẹ́rìn torí pé mo mọ̀ pé ọlọ́wọ́ dán ni ó máa ń wà faster ó ti yẹ in fact mo ní iṣẹ́ kan tí mo fẹ́ fún yín sí tó jẹ́ pé mo fẹ́ kó bá mi gbà jáde mi ì dẹ̀ fẹ́ fọkọ mi ì fẹ́ iṣẹ́ tó jẹ́ pé a máa fáwọn kan tó jẹ́ pé ó máa jẹ́ forever because iṣẹ́ tí bá ní ká wọ́n sìn mo ti ṣe ó ti done already kẹ́kọ̀ọ́ bá mi gbà jáde ni. Chase ilé mi kọ́kọ́ dùn pé o appreciate wa o mọ rírì wa you know we are astute business people so but mo kàn fẹ́ try láti sàwọn kankan nínú nǹkan tó sọ o ní pé iṣẹ́ yẹn ti wà done. Of course. Chase tíṣẹ́ bá wà done o ní gbé wá bá wà kò possible that one na one then secondly o náwó pé àwọn kan gbogbo wa ń bíbá igi kan ò lè dágbó ṣe no one is an island of knowledge gbogbo apáta a máa ń ṣiṣẹ́ pọ̀ ni olùmídẹ́ dùpọ̀ dẹ̀ mọ̀ pé dẹ́rìn tó ń wo yìí ó máa ń ṣe bí adrenaline fíànfíà ó ti parí ẹ̀ kó ṣe no be wasana owó ni owó ló ń jẹ́ do something. Of course na owó náà fi ń ṣe something na. Chase mo really appreciate pé o tẹ̀ pọ́n mi lé pé iṣẹ́ mi máa ń fast tó bá fún mi iṣẹ́ mo wá fẹ́ kó mọ̀ wọ́n pé gẹ́gẹ́ bí kò tó ń sọ tó ń padà sí pé tó bá fún àwọn kan kò sí tó ń dá anybody nígbà we are both mature and important ṣe you understand me so iṣẹ́ ìṣìkiri kò safe kò ti gbọ́. Ṣòro reason tí mo sọ pé iṣẹ́ yẹn ti dán ni wípé mo ti bá client sọ̀rọ̀ already in fact tí n bá ní kí n wo iṣẹ́ yẹn ti máa wà lórí bíi 80 no in fact ó ti wà lórí 90 to 99% kẹ́kàn bá mi clear. Inú mi dùn gan ni nǹkan tèmi náà fẹ́ sọ fún ẹni pé ṣorí 1% tó máa fi jẹ́ kí iṣẹ́ yẹn pé 100% iṣẹ́ náà ni ọlọ́run tí ẹ má jẹ́ kárí kò ṣe dáadáa 1% lè jàṣẹ ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sáà so like you said you are in safe hands. So Chase let's go to the main business. Gẹ́gẹ́ bá ti ṣe sọ látàrọ àpò kwagan afẹ́fẹ́ ló ń kó lọ o mọ̀ pé píkà ni wà and you know say no be easy job mo do so jẹ́ ká change 60-40. 60-40. 60-40 bí báwo ṣé èèyàn máa ń pèèyàn wá jẹun kó tún máa dìyàn lọ́wọ́ mu. Cheers má jẹ́ ká ro lọ síbẹ̀ wọn náà wá síbí báyìí sí wá gbéṣẹ́ ìfún wa ó mọ̀ pé kò easy wọn náà dẹ̀ ló débí báyìí sí tó ń sọ̀rọ̀ dérìn ó ṣáà ní nǹkan tí dérìn ṣe dé level. ó ní nǹkan tí dérìn bá dé náà dérìn owó ni. ok ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe ní 30-70 èmi mo níṣẹ́ náà. That's the thing you are saying. Èmi mo níṣẹ́. ẹ wo bí ọmọdé ṣe ní ẹ lè ká gbà lọ́rọ̀ ẹ bẹ́ẹ̀ èèyàn wa náà ni ká gbà ká lè ṣe mí. Torí dérìn náà ló jẹ́ kí n wá sí báyìí. torí dérìn lè ṣe wá sí báyìí. Ok àwa dọwọ́ wù. ẹ má dọwọ́ rò ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ẹ mọ̀ mí o ẹ má fọkọ. gbèsè wá fún wa ẹ tún bẹ gbèsè wá fọkọ. ẹ má dọwọ́ rò ẹ má da èmi o tẹ́ bá gba owó mi ẹ má ṣèkà fún mi o ẹ mọ nǹkan tí mo lè ṣe o. Chase see má jẹ́ ká go into threats
o ti lọ wo profile wọn náà pé we are always abáṣiṣẹ́ ká sọ̀tò owó kó dẹ́kun ń bẹ̀. má sọ. kò sí kí ni. ká tún ṣe mí. a máa ṣe business continues go on. ló máa ṣe lè àtúnṣe mi iṣẹ́ pọ̀. Ah, my dear. Yes, sir. Báwo ni ṣe wà? Owó ló ṣe. Àdúgbò fọlọ́. Thank you. No, no. Waiting. Now 15 naira yari. Not like that. Yo. Okay, go. 40 days. All I'm about to do is go out here. Now then, mo fẹ́ rí o de wa very important. Well, ní pẹ́ dídá. Jẹ́mi ìdérí omi tútù lọ́dọ̀. Wọ́n bá yín kẹ́kọ̀ọ́ ẹ̀wù àwọn náà náà dé. Ẹlẹ́sà, báwo ni ìjà ìmọ̀ àgbẹ̀ ṣé wà pa wọ́n pẹ́ ní fọlọ́run ṣé kò sí? Ẹ̀yin náà ni mo wá rí mo ti pè yín. Ṣé èmi náà ló wá rí tí o máa ṣe ń pè mí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé gbogbo bátìrì fóònù mi gan gbà mí wò gan wà á ti flat bátìrì fóònù mi ó dẹ̀ mọ̀ pé Nàìjíríà ta wà kò síná ká bá sọ pé bóyá ẹni ìgbà èèyàn lè ṣe àjì àbí torí tiẹ̀ máa di power bank káàkiri ni. Ẹ má bínú torí náà ẹ má bínú. Ṣé kò sí? Mo kàn wá rí bíbẹ́ mo tiẹ̀ lè rí ìbọ̀kan náà ní sẹ́wọ̀n gbogbo ìbúkọ̀ dá ìṣá àárọ̀ ẹ̀gbọ́n tí mo jí tí mo kàn bọ́ báyìí mo ṣàkọ̀ gbogbo in fact ẹ wò mo dé báyìí lánàá hundred and bá mi dé báyìí mo láti fún ọlọ́kadà yẹn ní joseph sudan. Ṣé o ní iṣẹ́ kankan tó ń ṣe? Mo ní iṣẹ́ tí mo ṣe kò kàn lọ déédéé náà ló fà á. Mo bí sórí ilé ẹ̀kọ́ kò fi bẹ́ẹ̀ lọ déédéé kọ́ náà jẹ́ kí gbogbo nǹkan máa lọ déédéé fún everybody. Then sórí mo ń láti ṣọ́ gbogbo nǹkan tí mò ń ṣe. Sórí gbogbo ìgbà tí n bá ti ṣoore fún ẹ báyìí nǹkan tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀gbọ́n láì mi ò kí n láìkẹ́. Nítorí mo ṣe stop láti ṣoore fún anybody lọ́wọ́ tí mo wà yìí. Gbogbo kò bá jẹ́ bí mi ni o kò bá jọ rẹ ni mo stop everything. O ti gbọ́ Ọlọ́run aṣoore fún ẹ o. Tèmi ti tó mi lẹ́rù ẹnì kankan má dìbò. Tó bá ń gbọ́ ìtẹ̀síwájú Èkó kì í ṣe kó nìkan ló wà fún ìtẹ̀síwájú everybody ó ṣe pàtàkì ó ṣe kókó. Oore ṣòro ṣe oore dẹ̀ níwọ̀n. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú ẹ bí o ṣe fẹ́ ṣe tó Ọlọ́run máa fi ṣe tó máa fi ṣe àlùyọ Ọlọ́run á yọ̀ǹda everything fẹ́ tó gbọ́. Afọlá owó ni mo wá fún. Àbìdìbò. Baba landlord. Ẹ̀rí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí wa. Kí ló ṣẹlẹ̀ owó lé lèmi ń sọ ṣé wọn ní ó fún mi lọ́wọ́ ni owó lé. Àmọ́ bàbá ẹlẹ́rọ ara lẹ́yìn náà ẹ̀rí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí wa nulẹ̀ yẹ́dẹ̀ tó. Nítorí ọ̀lọ́dẹ yẹ kí mi náà ò fọjọ́ sí i ó ti yẹ kí n wá láti ìjẹta mo yìí tó ní kó wá lé ní èmi náà ti gbìyànjú náà tó lè yẹ kí n sún síwájú. Bàbá kò sówó ńlẹ̀. Ọ̀rọ̀ kò sówó síbẹ̀ owó ilé náà ni mo fi ń ṣe kí ni mo fi ń tọ́jú ilé o owó ilé náà lèmi náà náà mi ò níṣẹ́ méjì omi lóko mi lódò ó kàn dàbí ọ̀rọ̀ ẹni tó ń ṣiṣẹ́ tó ń gbowó oṣù ni tóṣù bá ti parí ẹni tó ṣiṣẹ́ fún láti fún ẹni tó ṣiṣẹ́ fún ní owó oṣù rẹ̀ owó ilé ìdẹ́ lèmi ń ṣe kí ni lèmi ń lò lèmi fi ń tọ́jú ẹbí tọ́jú ara mi fi ń tọ́jú ara mi. Bàbá mo mọ̀ pé owó ilé ilẹ̀ ẹ̀sọ́ àmọ́ ẹni náà rí nǹkan tó ṣẹlẹ̀ sí wa kò sówó kankan ńlẹ̀ kò sówó kankan lọ́wọ́ mi. Ìyá Fọlá ó wà ní o owó ilé ṣe pàtàkì nǹkan tèmi gbọ́kàn lẹ́nu. Bàbá ìjọ ẹ ṣàánú mi kò sówó mi lọ́wọ́. Ìyá Fọlá dìde ọ̀rọ̀ ẹ̀kúnlẹ̀ kan lélẹ́yìn tó wà ńlẹ̀ yìí. ẹ ṣàánú mi kò sówó ṣe ẹ ṣe
ṣeré ni bàbá kó sówó kankan lẹ̀ ẹ̀yin náà rí nǹkan tó ṣẹlẹ̀ sí wa. Ìyá Fọlá. Ṣiṣẹ́ kankan mi lọ́ọ̀bì kankan látijọ́ yìí. Látijọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ìjarun ṣáà nǹkan tó ṣẹlẹ̀ ṣé o ti yẹ kúrò owó yẹn kan ti wà nílẹ̀ kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ojú wa fi. ẹjọ́ torí ọ̀nà ìṣàánú mi ẹjọ́ torí ọ̀nà ìṣàánú mi ẹjọ́. Ìyá Fọlá dìde ọ̀rọ̀ ṣàánú kọ́ lélẹ́yìí o ọ̀rọ̀ àánú kọ́ lélẹ́yìí o ọ̀rọ̀ owó là ń sọ yìí o èmi ò níṣẹ́ méjì o nǹkan tí mo gbọ́kànlé ní mo yẹ kọ́ kiri nu tó wọlé bẹ̀rẹ̀ náà bá expire màá bọ́ bẹ́ẹ̀ mo tẹ̀ jẹ́ ẹ̀rẹ́ tó wà lọ́gọ́ yẹn lẹ́sẹ̀ kẹrin àti ẹ̀rọ ọdún fún mi lọ but nǹkan tó ṣẹlẹ̀ ló yẹ kí n fi jẹ́ méjì ilẹ̀ ìwọ náà mọ̀ èmi ò ń fowó ṣeré mi ò ń fowó ṣeré o. Ìyá Fọlá. sọ́wọ́ kankan inú ilé kan sọ́wọ́ kankan bí kankan tí mo fẹ́ fi mi lé ọkọ̀ọ̀kan bàbá ẹ ṣàánú mi torí ọ̀nà ẹ ṣàánú mi Ìyá Fọlá nǹkan tí mo lè ṣe ni pé ìgbà wo ni kí n wá gbà ó yẹ kí n gbà báyìí ni o àmọ́ bóyá ti sọ̀rọ̀ yìí mi ì fẹ́ dájú dé ìgbà wo ni kí n wá gbà. ẹ fún mi lóṣù kan ẹ ṣàánú mi bàbá ẹ ṣàánú mi oṣù kan Ìyá Fọlá wàhálà tí n bá ní pé kí n kàn ṣe titọ́ lọ́hùn kí n wo bí kí n má kàn dájú délé mi lè fẹ́ jọ̀sẹ̀ kan lọ mi lè jọ̀sẹ̀ kan lọ. ó dá mo ti gbọ́ bàbá ẹ ṣé ọ̀sẹ̀ kan ni o mo dúpẹ́. ọ̀sẹ̀ kan ọlá nǹkan tó ṣẹlẹ̀ ni mo wo tí ó bá kí n ṣe yẹn ni èmi adó gbowó mi ní kí n tó kú òun bí o ọ̀sẹ̀ kan ọ̀rọ̀ ẹkú kọ́ Ìyá Fọlá ọ̀sẹ̀ kan lèmi fún ẹ o kó sáré wo abóye fún mi ní wà lẹ́kún ọ̀rọ̀ ẹkú kọ́ nìkan tó wà lẹ́yìn o mi kò ní wo ìlú tó mi lódo ọdún mo gbọ́kànlé ọ̀sẹ̀ kan o má dọ̀sẹ̀ kan lọ. Torí bọ́kàn mi gbọ̀gbẹ́ omijé yìí máa pọ̀ bàbá ọ̀run nìkan ló lè gbà mí afẹ́fẹ́fẹ́ ìjì yìí máa ń jà jọ̀wọ́ dákun má jẹ́ kó gbé mi lọ mo bẹ̀bẹ̀ gbọ́ owó bàbá gbọ́ bàbá gbọ́ ọ̀run gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi lọ́rọ̀ lérò àti ṣe jọ̀wọ́ gbọ́ sílẹ̀ máa kíyà sínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara wọn ìyá tó yẹ kó sáré lọ sọ́kùn tèmi ló wá wá káàkiri. ẹpẹ̀lẹ́ àti ẹpẹ̀lẹ́ kí lè wọ́n jẹ tí wọ́n gbogbo ẹ jẹ ẹpẹ̀lẹ́. ọ̀gbẹ́ni wambo ló ń lọ mò ń bá ìsọ̀rọ̀ nílé òde workout kún wájú mi kí ló ń fa ọgbà àrífín yìí wetin dey do you sef. Alaye calm down now. Mama sọ fún pé kí n calm down mọ mama so no dey tell me that kind thing. I was talking to you inside and you have the guts to walk out of me or wá sí sitting room ó bẹ̀rẹ̀ ó mú kì níbo ló ń lọ where you dey go. n lọ sísàlẹ̀ mẹ́ẹ̀ mo kàn fẹ́ ṣe fàájì lọ́dọ̀ yàtọ̀ wà mẹ́ẹ̀ náà àwọn ọdẹ ń disturb ayé mi. ọ̀dọ̀ ìyá alájà ìwọ ló ti fẹ́ lọ ṣe fàájì mi bẹ̀rẹ̀ tó sọ fún pé ó fẹ́ lọ ṣe fàájì lọ́dọ̀ ìyá kan. I dey talk to you about my own money. It's over good 3 months. Mo ń bá ìsọ̀rọ̀ owó là ń sọ yìí mẹ́ kí ló ń ṣe é gan-an ọ̀gbẹ́ni. Wá má hurt me o to understand kí ló fún ẹ ní assurance pé ìyá ẹ̀ sanwó. 16 years in this game kò ṣe ọmọdé iṣẹ́ o. My client showed me all the receipts tí ó lọ fi sanwó. Ó wá ń sọ fún mi pé kí ló assurance tèmi ní. I have all evidence wípé client yẹn ó ti sanwó yẹn. And now you are telling me what is not even in vogue. Ipe pẹpẹ sí kinní kan ló ṣe kinní kan. Ní sùúrù calm down. Ó mọ̀ pé mi lè ever die o. Ṣé owó tó jù báyìí lọ mo ti bẹ́ẹ̀ ṣe àjọṣe transaction tí mo gbà tí mo gbé wálé tí mo gbé fún ẹ. Wo bí ìyá mi bá jẹ mí lówó màá make sure pé mo gba owó mi lọ́wọ́ ìyá mi tí ò ní kú sísì. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Torí tí òkú tó ti kú tó bá kú sínú wọlẹ̀ tó ń sín sínú wọlẹ̀ tó jẹ mí lówó màá make sure pé mo gba owó mi lọ́wọ́ òkú. O lè lọ gbowó ẹ lọ́wọ́ òkú. Mi ò fowó ṣeré o. Má wọ gbẹ́ni yìí gan-an. See, let me tell you one thing lórí ọ̀rọ̀ owó yìí ikú wa àjọkú ni o. Ikú wa àjọkú. Tó bá máa kú kó lọ kú kí ló kàn mí pẹ̀lú pé máa jayé mi ni ó sọ pé ikú wa àjọkú lọ kú dànù kó gbówó tèmi fẹ́ mi ọ̀gbẹ́ni. See ohun tẹ̀ mọ́ ọkọ tí mo lè ṣe o. Màmá wo idiot yìí náà wọ́n tí mo kọ́ iṣẹ́ níjọ́ kìíní àná sọ fún mi pé ikú wa àjọkú àbúrò ṣì lélẹ́yìn wọ́n sọ pé mi fẹ́ kú ni. Madam ẹ kú jókòó.
Abdominal pain tí ẹ complain fún yẹn. After carrying out some certain tests, mo discover pé ẹ lo àwọn oògùn kan nígbà kan láti fi ṣẹ́yìn. Òun ló fà á tí ẹ fi ń feel pain ẹ. So I don't know why you keep doing that. Ayé ti lajú ju gbogbo yẹn lọ. Tí ẹ bá mọ̀ pé dandan ni kẹ́ni sex, then you should do it with protection. Ṣé àtúnṣe ṣì wà ṣá? Àtúnṣe ṣì wà for now. Ìyẹn tí ẹ bá lògùn. Ẹ má worry. Láti ṣe mi, láti ṣe. Okay, sir. Kẹ́tọ́jú ara mi. Ẹ ṣé. Morgan, ìwọ rèé. Kí ló wá ṣe mí? Mommy sick ni o. Mommy sick, kí ló ṣe wọ́n? Admit wọn. Hey! Wa mama sọ yẹn later. Báwo ni kí ni ìwọ wá ṣe ń bí báyìí? Àwọn kan ní wọ́n lè ra díẹ̀. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi, ṣé kò ṣáà le jù ṣá? O ti feel better. Ẹ̀yà. Pẹ̀lẹ́ díẹ̀. Òkè ló sọ pé kí. Òkè náà wà. Òun ti ṣe díẹ̀ o. Ó ga o. Fọlá, plan wo lo ní fún future? Morgan, kò má dẹ̀ ń ṣe pé bóyá èmi náà ò ní plans. But plans without money, it's just a waste of time. Ìwọ náà mọ̀ pátìgbà tàtijọ́ wà ní school. Ká tó ṣe tán secondary school ni mo ti máa ń sọ pé mo ní plans fún future mi. Ni mo ti máa ń sọ pé mo fẹ́ further education mi. But ìgbà tí ò sówó, kò sí help, kò sí anything, kí ni mo fẹ́ ṣe? Kí ni mo fẹ́ bọ́lọ̀ ń fà? Kò sí náà. You are right, because education was very, very important. But tó bá lọ school náà tó ń sìn, tó wá ṣe tán tó rí ṣe, wàá padà wà ní streets. Wàá wá shop sẹ́gbẹ̀ẹ́ ibì kan, máa ta sugar, máa ta cake, ó dé lọ sí school. Mo ní sìn, mo ṣàkàwé náà tán. Ṣé mo lọ school tán? Mo wà okay, mo ń sanwó school èèyàn. Morgan, mo tiẹ̀ ti fẹ́ bi ẹ́ náà. Ibo lo ti ń rówó ẹ̀? You know, báwo lo ṣe ń ṣe? How do you get your money? Kò lè yẹ. Level ni. Level. Kí ni level? Túnjí, báwo ni o? Ẹ wo, ó rí bí nǹkan o. Ní àwọn kankan tí mo torí ẹ̀ pé kí n wá rí yín. Iṣẹ́ àwa ṣàlàyé fún iṣá. Ṣé kò le? Ẹwà tí mi, àwọn ọmọ yín ni o. Kí ló ṣe wọ́n? Kò ń ṣe nǹkan tó ṣe kíní, wọ́n ti lé wọn kò níléèwé ni. Bẹ́ẹ̀ ni wọ́n ti lé wọn àárówó san ajẹgbèsè owó, àwọn tó ń ṣe lẹ́sìn fún ọgbọ́n àárówó san. Ṣá lọ́rọ̀ kan ṣá wọ́n ṣáà ti lé wọn kò níléèwé. Wọ́n ṣáà ń gbogbo ẹ̀pin ṣá pé ọ̀nà wo la fẹ́ gbégbá. Àdúgbò mi sì rè àwọn ṣọbọ lọ́yọ̀ kí ló pọ̀ ńbẹ̀. Nígbà tí gbogbo àwọn bá lọ léèwé tán tó jẹ́ pé àwọn ọmọ tèmi nìkan náà rí méjì mẹ́ta náà wọ́n máa sọ̀rọ̀ pé abẹ́rẹ́ rádaràda kò tiẹ̀ kí ló pè wọ́n wá sáyé fún. Láàkó wọ́n pé ẹ̀mí náà wó lẹ́gbọ̀n. Aṣááni lẹ́ni ní mọ̀sánká mu kíkan bá ní kí wọ́n gbà yín àǹtí mi ẹ jọ̀ọ́ ẹ wá yá mi ní owó kí n fi sanwó léèwé àwọn ọmọ yẹn. Àmọ́ mo sì ń ṣe àdéhùn fún yín pé àsínà tó yẹn bá ti tó mi lọ́wọ́ máa dá padà fún yín. Ẹ jọ̀ọ́ àǹtí. Túnjí, ó máa ní ríru tèmi. Ìgbà tó máa sọ̀rọ̀ sí oná ní lẹ́ni ní mọ̀sán ká mú kíkan. Ká bá máa lẹ́ni re ní mọ̀sán ni. Tó bá ń gbọ́ aṣọ pọ̀ tó yìí, aṣọ ni mo fi bò. Aṣọ ni mo fi bò. Ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ o, ó pọ̀ lára. Ìyà tó wà lára mi bí mo ṣe wà yìí, aṣọ mo máa fi bò ó. Kò sí kankan lọ́wọ́ mi. Àǹtí mi, kò ní tán nínú gbà ọ̀sùn ká má rí fi para rárá. Bódà bá tiẹ̀ jẹ́ pé díẹ̀ ni. Ẹ tún lé kẹ́ bá mi wá. Èmi náà tó ń lọ síbòmí ẹ jọ̀ọ́ àǹtí mi. Túnjí, kò sí gbà ọ̀sùn bí kankan. Ṣé bí tó bá wà la máa náà fẹ́ hàn kan fi pọ̀ mọ́ lára. Bí mo ṣe rò ni mo rò yìí. Ẹ wà àǹtí mi, ẹ yẹ ká ṣe báyìí. Èmi mọ̀ pé ládùúgbò yìí wọn nǹkan yan kéré. Ìwà yín dá ládùúgbò.
mi ìdádúgbò eré kí n gbọ́ kán sọ̀rọ̀ yín láìda kò sẹ́ńtẹ̀lẹ̀ kan lówó yá sí kan máa ní pé tí ní báwo ṣé ti kíkí ni ká sọ ni àbí ti respect ẹ máa ń fún gbogbo àwọn èèyàn ládùúgbò ẹ bá mi yá kí n tẹ̀ fi kọ́kọ́ mú ti ju tàyè lọ léwé àwọn ọmọ èkó náà àǹtí mi ẹ wò kò ń ṣe pé ẹ máa bá mi yá owó tán màá bẹ̀rẹ̀ sí ní sàfihàn ẹ mọ̀ pé mi náà kì í ṣọmọ bẹ́ẹ̀ as soon as tí ẹni owó bá ti dọ́wọ́ mi má dá padà síbi tètè ya ìjọ àǹtí mi jọ. Túnjí alóòní ríru tèmi bí mo ṣe wà yìí mi ì tó bẹ́ẹ̀ kí n kọnu sẹ́nì kankan ní àdúgbò yìí pé kí wọ́n yá mi lówó gbèsè tí mo jẹ́lẹ̀ ló ń lọ yìí aṣọ yìí ó ní mo fi bò ló fi dàbí pé yàn ni mí. ọkọ mi ẹ káàbọ̀ báwo lọ́hùn. Màámi ẹ wò bákan náà ni o sú mi bákan náà ni ẹ wò ṣó jẹ́ wà nílé. kò sún jẹ. kò sún jẹ. àǹtí mi kò sóúnjẹ kankan lé. lóúnjẹ ń lè. aṣọ tó yẹ ni. irú ibi tó ń pa mí mi gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀ fún ẹ tí bò ń lọ mọ́ tó dé yìí mo ṣe ní pé bóyá fírísà yìí wà bá mi wá bó ṣe máa bá mi tà. kódà rédíónìkì tó wà ní ìsàlẹ̀ ń bẹ̀ yìí mo dídì lọ bá a ní pé kó wá ra téèbù yìí á lè máa rí to àwọn nǹkan equipment wọn tó máa fi ń tún nǹkan ṣe yẹn á lè máa rí fi tò yẹn sórí ẹ̀ ó ní mò ń retí. àǹtí mi ò lè serious. ó ní agbára. 100 naira délé mo gbà lọ́wọ́ lọ́kadà mo fagídí gbà lọ́wọ́ ẹ̀gbọ́n ní kí n lè fi rí báìkì lè padà ẹ kọ́kọ́ fi wá nǹkan rà náà bójú ọ̀nà ìgàrí ni tẹ́bí bá ti kó inú ìṣẹ́kùn fẹ́rẹ́fẹ́ bọ̀ àǹtí mi nkọ́kọ́ kọ́ mi lómi náà kí ló ṣẹlẹ̀ sí wa ṣé wọ́n náà mọ̀ ya méjì òréwè lè ní kí ló dé tó fi jẹ́ pé àwa wá fi ìyà a fi ń ṣàǹkó bí aṣọ. Túnjí ò ṣe ibi alẹ́ kò ní bá tààrọ̀ lára ẹ̀ o. lòdì a ní kò mú nǹkan látẹ̀kọ̀ òun kan kí ló ṣẹlẹ̀. kọ́kọ́ jọ mú wa òkè. ó wà òkè stop onírọ́ nìyẹn. owó tí mo bèrè lọ́wọ́ ìlànà ṣó fún mi. ṣó tán inú ìgbà ń jẹ tàbí ló fi ṣe. náwó kì í ṣàpá kò easy ní ìta kò easy for everybody bẹ́ẹ̀ ká ṣàmà dúpẹ́ sí wa bẹ́ẹ̀ wọn bá tó bá fún ẹ èmi náà fẹ́ kó manage òun ìṣọmọ kékeré náà ó sì ń sọ fún ẹ sìn kóun fún ẹ lówó oúnjẹ ta tó ti mú wá síbí ìbàlẹ̀ náà tí wọ́n ń bí. ṣé o kò tọ́jú ẹ̀ ṣé báwo tọ́jú ló ń tọ́jú gbogbo ẹ̀ ló ń ṣe sikẹ́sikẹ́. ọ̀rẹ́ mi kò tọ́jú mi. má sọ bẹ́ẹ̀ o má sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ló ń tọ́jú ẹ̀ òun ò tọ́jú ẹ̀ o. nígbà tí yóò bá fún yàn lówó oúnjẹ ta tó ti wálé ní tó ti fẹ́ bẹ̀rẹ̀ owó fọ́mọ ọlọ́mọ. Sabo Malias. If they hear Malias, I let us. Oh boy, no, you're not Jay. I don't know these are angels. Fresh top, fresh chicken. Mama tó wà lẹ́yìn iṣẹ́ tí. Ẹjọ́ tààlà wọn. Abeg, please leave. Ojú ọ̀hún tẹ̀yẹ fò láìkan àwọn ẹ̀. bọ́bọ́ má pa irú òwe yẹn bí báyìí o torí páàrí nǹkan ṣe kan ló jẹ́ ká gbé òun yẹn àwọn ọmọdé ti lè ṣe jẹ́ ọmọ rẹ̀. Dede wá ní sẹ́ ọmọdé ṣe yẹn. Thank you. àǹtí ẹ̀ mọ ọdún ṣẹlẹ̀ ẹ lọ jókòó sílẹ̀ ọmọ àpè yín ọmọ àpè yín ẹ má rẹ ọmọ àpè yín kò tí kàn yín. lẹ́yìn tí mo rí lẹ́yìn tí bá pè é ọjà ní. No, ẹ fuck up now. Ṣé ẹ lè dúró ni? Ẹ lè dúró ni. Sori problem tí mo ní pẹ̀lú wọn ni mo ti sọ fún ọ tẹ́lẹ̀ kó máa tó dé òun náà ló ń ṣagídí òun náà dẹ̀ ló ti ṣẹlẹ̀. mo gbà pé mo fọ ọmọ tó ṣe ìpínlẹ̀ fún wa. Okay. Hey guys, one boss. Yes, darling. mo ti rántí ẹ ọmọdé ṣẹlẹ̀ ìgbà tí wọn kiri ṣé ẹni tó bá rí ìṣúná pariwo ṣó ṣe sọ ní oṣù sọ lọ́wọ́ sọ pé kò sí sọ. ó kì í balẹ̀ fúra ẹ wo ẹ má jẹ́ kí n parọ́ táyì méjèèjì fún mi.
ẹ mọ̀ wọ́n ti ṣẹlẹ̀ pé ìṣòro ẹ̀ kò ní ó máa mú mọ́ra kò lè sọ. How you take no? Mama, the problem kan tí mo ní pẹ̀lú ẹ̀ ní agídí ẹ̀ pọ̀. So possible ni. Morgan, àwọn guys tó wà nílé yìí, báwo ló ṣe jẹ́ sí ẹ? Àwọn customer nìyẹn, kí ló irú question ló wá ń béèrè nísìn? Ṣé o rántí rape case tí mo sọ fún ẹ tí mo sọ pé àwọn guys kan gang rape ni? Àwọn nìyẹn. Àwọn guys yẹn gogogogogo ni. Mo mọ̀ wọ́n, mo dá wọn mọ̀ dáadáa. Gbójú business làbá wá sí ìbàyìí náà. Ṣé fẹ́ bọjà jẹ ni? Àwọn máa lọ sọ yẹn lẹ́nà yẹn lórí olúwa fún wa ń pè mí. Tó bá lọ gbọ́ nǹkan tá a sọ, ọ̀ ní gbé anybody nínú yín náà. Kí ló máa ṣe náà? Gbogbo nǹkan tí agídí ni. Ẹ má bínú ẹ̀ lédè sí. Ẹ ṣí nǹkan tẹ bá fẹ́ mọ ẹ ṣí everything. Sorry, red cap. So is it cap? No, kọ́lọ̀ rí ẹ̀ ni o. Fọ́. Business làwa ṣe bẹ owó là ń sọ̀rọ̀ pẹ̀. Ọ̀gá jẹ́ ká délé ká máa sọ gbò yẹn. Àṣekọ̀ tó sọ jẹ́ ká lọ jàre. Ó sọ. Ó sọ ṣé wàá pa? Yàrá jẹ. Kí ni wọ́n ṣe súnmọ́ ọmọ jàre? Sorry, ó dà pé mo mojú yìí. Ojú mi? Níbo? I don't think so. Fresh fish lele I don't think so. It's a ring. Morgan, I don't want stingy Roscoe. Kò fọ́n ni, mo ti fọ́n rẹ́rìn. Husband me, Ọlọ́run. Gbọ́n nǹkan tó mọ yín sọ sílẹ̀. Ó ń pè wá ní stage rẹ̀. Wo bí yàrá jẹ́ mo ló ṣẹlẹ̀, wo bí ó ní nǹkan tí mo rí tí ẹ̀ Ọlọ́run. Ọmọ tó dé fìlà rẹ̀ dé, ó tọ̀ wọ́n. Ó dé fìlà rẹ̀ ó dá irun ẹ̀ ni. Ó ẹ̀ ni. Ẹ̀ ni. Hello. Yàrá jẹ́. Ṣé kò máa bọ̀ lójú ẹ̀? Yàrá jẹ́ kí ló ń ṣẹlẹ̀ ní sùúrù jẹ́ ká múlẹ̀ kọ̀ọ̀kan náà. Wà kí ló ń ṣe ẹ ọjọ́ wo ni kọlu ẹ̀dì rẹ̀ gbogbo aláàmọ́ pé purple ló ń lò. Irọ́ Ọlọ́run ní jẹ́ ìwọ ní ṣá best colour red ni. Ní sùúrù kí ni àtọ̀nù fáìlì àti fàlẹ̀ àti red àti purple colour. Ọ̀gádé ìwọ máa ń kíwọ́ sí gbóni kí ló ṣe. Èmi ò ní problem. Wo bí Morgan. Èmi ò lè sá lọ fún ẹ o gbàgbé ní láìpẹ́ tó yìí sí wà lọ fọ́ bí àwọ̀ bébì ọ̀sọ̀. Pọ́pọ́ Morgan ní kí n mú méjì. Àjọ tó bá bẹ. Sumo, kí ló dé yín tó dé kó tẹ̀ ẹ́ tẹ̀jú máa don't understand. Hospital gbọ́ náà. Alpha. Ilé. Àpótí ẹ̀. Èmi dẹ̀ rẹ̀ fi ṣé mi ò dá ṣé mi ò fáìn tó. Ìbẹ̀rẹ̀ tó ní mo ṣe kò ló bọ́ ta. Ẹjọ́. Jẹ́ kó ṣe kinní yẹn. Ṣé o fẹ́ kí wọ́n mi wá ní? Ṣé kinní yẹn fún wọn? Ebi gungo ní ìtọ́jú rẹ̀. Èmi láìkọ̀ owó kan. Do ìwẹ̀ rẹ̀ bí a ṣe é pa àbọ̀ ṣe é kà. Mi jẹ́ kò lè. Àti lógún ẹ má jì wọn. Ẹ wo ló ṣẹlẹ̀? Ẹ wà ní ìdílé yìí. Ó gbà kó máa ń ká ìlú gbogbo ní ìtọ́jú. Wọ́n máa tó kò sẹ́ni tí ń bẹ́ẹ̀. Ṣé ó rí ẹni àbò ń já ìjẹ́? Jẹ́ kí wọ́n wọlé náà. Ìfẹ́ jẹ́ kí wọ́n wọlé. Ó lè tọ́jú lọ wálẹ̀ pọ̀. Ewúrúgún wọlé. Ó ṣe mo ju gẹ́gẹ́ wọlé lọ. Stop na. Àwọn ẹgbẹ́ lọ ń ṣe wọ́n náà máa ká sọ̀rọ̀ tó rẹ̀ gbúfúrẹ̀ lánàá. Lọ́sọ̀rọ̀ láti ṣe kó máa wà lórí láti káwọn ti máa rí i. Ibi ilẹ̀ mi wọlé. Àti wọ́n lè tí mo yá wàá máa sá kí ló wà níbẹ̀. Kíyàwó lè mi ní ẹni. Hey, baby. Yeah, I'm fine. When are you sending the money, baby? Are you sending the money today, baby? Yes. Yeah, I've had something to eat. Alright. Talk to you more later. Love you. I love you more than you love me, baby. Alright. Take care.
Bye. Kí ló sọ? Come on, sing it. Vicky! You are doing well. No, wait till they don't show how far. Wait till we are share. Obi! Ọmọ ní láti. Ṣé àwọn ọmọ láti mi lọ lò? Ṣé èmi láti mi lọ lò? Mi lè ṣe fún wọn. Jẹ́! Ọ̀hún! Ìjẹ́ bẹ́ẹ̀. Ọ̀hún! Tó lè kọ́ ìbò sọ. Ọmọ rẹ̀ ti rẹ̀. Máa fẹ́ kàn. Ẹnu tí èmi ti fẹ́ mi láì kówó gan. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Bàbá kò jù bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ kọ́ mọ̀ wípé téèyàn bá báyàn ṣe àdéhùn, wọ́n máa ń mú iṣẹ́ ni. Báwo ni màá ṣe gbé iṣẹ́ fún wọn tí mo kọ́ wọn níṣẹ́ tó dẹ̀ máa gba nǹkan tó máa gba owó tó dẹ̀ máa dà mí? Àwọn dẹ̀ mọ nǹkan tí mo lè ṣe o. Àwọn náà mọ nǹkan tí mo lè ṣe pé mi ṣe ẹran rírọ̀ bọ́ mi kàn fẹ́ kí nǹkan yẹn kó ti ọwọ́ mi wá ló jẹ́ kí wọ́n bá yín pé kẹ́ bá mi ṣe kíní yẹn fún wọn. Mo máa ṣe fún wọn but àwọn tó ń sọ yìí ṣé ìlú ìlú wa. Àwọn ọ̀rẹ́ mi tí mo fi ṣeré lọ́wọ́ ọdún wọn jìnnà náà mo mọ́lé wọn mo mọ̀dọ̀ wọn mo lè wọlé sí ọ̀dọ̀ wọn at any time. Ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n ọ̀rẹ́ tó dalẹ̀. Bàbá ẹni tó bá dalẹ̀. Abalẹ̀ lọ ni abalẹ̀ ó ti di ṣe báyìí sí assignment ni àdèmàṣe. Bàbá màá ṣe owó sàkáǹtì yìí. Kò sí wàhálà. in fact màá tún ṣẹlẹ̀. I trust you. Tójú bá yẹjú. Kó o máa yẹ. Tójú bá yẹjú. Kó o máa yẹ. Má wọrí. Ṣùgbọ́n. Sí wàhálà. Ó ṣe fún yín. Ẹ lọ dá ìlú. Ṣé mo wàhálà tí mo ṣe lórí client yẹn kó tó tán kẹ́kọ̀ọ́ bá mi gba owó ẹ dẹ̀ gba owó tán ẹ dẹ̀ fi ń jayé. Bàbá sí bàbá ló fi ẹ̀sìn náà bàbá yọ ṣe èdè ìsàlẹ̀. My share dey inside. I'm a dog wey pass am. When you dey people me, o dey get 10% kẹ́ fún mi nínú owó tẹ̀sà. Bàbá sí ìlú ìsìn wa ṣe bá. Ẹ máa bí I don't get time for all this rubbish. I no even come here. Alaye fi ọjọ́. Hello. Hello. Mi pariwo. Mo ti mú. Hello. Mo rí báyìí. Tó ti rí. Pọ́lísì ni bó ti wà. I no get time. Give them no tó bá ti mú tán wọ́n bá ti sí lẹ́sìkẹsẹ̀. Bàbá ẹjọ́ tó lọ ẹjọ́ tó lọ ẹjọ́ mo fi Ọlọ́run kìíní. Bàbá follow my kind talk. I give you job, you come down, God will punish you. Freaky! Fún iṣẹ́ tó wá dá ìmì ọwọ́ ipò ayé máa bàjẹ́ ilẹ̀ wá ṣe bí gan-an aláyé. Omijé
ìyá Fọlá gbogbo ìrònú àtẹkùn yóò dà kankan péyàn sunkún láti nídọ̀la kò ní kọ́ ọmọ tó ti kú kó jì àbí ìyá Fọlá àbí kò gbà fọ́lọ́ ni o kò gbà fọ́lọ́ kò ní sùúrù ni nítorí tó bá bẹ̀rẹ̀ sí sunkún sí àárẹ̀ ló tó ń ta sára àná kan ló yẹ kí èmi náà ti wá bí òun ṣe pé bóyá àwọn èèyàn gan tí mo rí tí wọ́n wo kàn ń ṣáàdì báwọn èèyàn pọ̀ tó ń wá wò pé àtiwọlé gan afẹ́nira díẹ̀ wọn ló jẹ́ kí n sọ́ dènì ìyá Fọlá àbí kò ṣe pẹ̀lẹ́ o ó ti ṣẹlẹ̀ o irú ẹ̀ àbúrú bẹ́ẹ̀ Ọlọ́run ẹ̀jẹ̀ àrímọ́ o pẹ̀lẹ́ ó ga ọ ń ṣe kọ́ kéré. ẹ má bínú báwo lẹ́yìn ṣe jẹ́ tí wọ́n bí. èmi ni láńlọ́ọ̀dù ni Ọlọ́run jogún gbogbo eléyìí fún. ẹ̀ṣẹ̀ Ọlọ́run á wà pẹ̀lẹ́ yìí náà. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run ní jẹ́ àríwú ẹ̀ mọ́ àwọn tó kù náà wọ́n á ṣe fún yín ẹ̀ jèrè wọn. mọ̀rọ́bà tẹ bá rántí máa ń sọ fún yín pé ẹ gbàdúrà ẹ gbàwẹ̀ ká sọ pé ẹ ń gbàdúrà ẹ dẹ̀ ń gbàwẹ̀ yẹn gẹ́gẹ́ bí mo ṣe ní kẹ́ máa gbà ni kó láti kiri eléyìí má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ irọ́ ẹ̀ lẹ́ ń gbà dẹ́gbìn ẹ̀ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe ó dẹ̀ ní reason torí pé mo mọ̀ yín pé ìṣẹ̀dá yín ẹ̀yin tẹ́ máa ń fi ẹnu ṣépè gidi ni wọ́n dẹ̀ sọ fún yín ẹ put a stop to it torí kò dáa kéèyàn máa fi ṣépè láàárọ̀ lọ́sàn-án lálẹ́ gbogbo ohun téèyàn bá ń fi ahọ́n ìsọ yìí gbèrè ló gbọ́dọ̀ máa jẹ́ sí àwọn bóyá kéré tó lẹ́yìn ara yìí nǹkan tó bá sọ báyìí ó máa ń dì mí ṣẹ́gbẹ̀yìn. bẹ́ẹ̀ ni ìdí ẹ̀ náà lọ́lọ́run ṣe ní knock and it shall be open unto you ask and you shall be given definitely nǹkan tó fẹ́ fi béèrè ahọ́n yìí náà ni bó ṣe wá kéré tó yìí èèyàn gbọ́dọ̀ máa fi sọ nǹkan burúkú nǹkan burúkú tẹ̀ ń sọ nísìnyí ẹ ti rò pé kò lè bọ́ sí ìmúṣẹ. ìyá Fọlá pẹ̀lú pé. bọ́ bó pẹ́ bóyá á padà náà ni torí tẹ̀ ń béèrè ni. bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan burúkú máa ṣẹlẹ̀ sí wa. ṣẹ́rí tó bá ṣẹlẹ̀ ká gbà pé Ọlọ́run náà ló fún wa Ọlọ́run náà ló gbà kò sí nǹkan tá a lè ṣe. bẹ́ẹ̀ ni bó ṣe tún wá gba ìná kò yẹn ò ní pé ká tún máa sin Ọlọ́run ẹ túbọ̀ máa sin náà ni a ṣe yín ni kò dẹ̀ sí kóòtù tẹ́ fẹ́ gbé lọ so ẹ gbà fọ́lọ́run kẹ́ túbọ̀ súnmọ́ Ọlọ́run ó dá mi lójú Ọlọ́run á túbọ̀ ṣe èyí tó dà Ọlọ́run á bá yín gbé abẹ́rùbọ̀ àtẹ̀yìn náà. odò tó tọ́jú ẹnìkún máa ti fẹ́ máa gbé ní lọ́wọ́ ìlànà ó ti ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó láronú níbo la mọ̀ tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ wá o àfi ká máa ṣọ́ra àfi ká máa ṣọ́ra àfi ká máa ṣọ́ra. àwọn ẹni idà olójú méjì ni ó bó ti ń pani náà ló ń là ní ẹ̀bà mi ò ọ̀rọ̀ ló fi dá yé ọ̀rọ̀ ló fi dá ọ̀run jọ̀wọ́ má jẹ́ kí n fọ̀rọ̀ bá yàrá mi jẹ́ torí pé báwọn ti ń là nínú ló ń bá ní ètò. Hey, Mr. Man, come. Sir, mo fọ. Wá ń bí. Náà ni mo fọ. Ṣó mọ post ẹ ní inú ọgbà yìí? Mi ni car washer mi mo fọ gbogbo ẹ̀. Kí ló wá ṣẹlẹ̀ jẹ́ pé car manager nìkan ló jókòó tí tó ń fọ látàárọ̀? Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sir, ó rẹ̀ mí mi nípa ó fún yín. Ibi owó àná gan mi rí gbà. Wọ́n fún mi lówó ṣàná. Ẹ fún mi. Okay, fún ẹ lówó ṣàná. Bẹ́ẹ̀ ni sir. Okay, mélòó ti sọ pé o fọ lẹ́nu? Máa tó 7 o. 7, okay. Ọmọ dáadáa ni. Máa fọlọ, máa bínú. Fún ẹ lówó ṣàná àbí? Máa ṣí lọ. All right. No problem. Bí a bí ẹ ti mo fọ lánàá o. Kọ́ wọ́n yẹn lè pọ̀ ẹṣẹ́ ó ti fẹ́ lọ fún mi lówó yẹn. Ẹ ṣé. Omi jẹ́ èmi kún o, okun o, àkúnwọ́ sílẹ̀. Omi jẹ́ èmi kún o. Ọlọ́run ṣé. Ìtẹ̀ owó gbà lé ní tí gbóṣàn ní fún oṣẹ́ mi. Okun o, àkúnwọ́ sílẹ̀.
Ayọ̀. Ayọ̀mídé. Wọ́n èmi ni sà. Èmi ni sà. Èmi ni. Ọpẹ́ o. Ọpẹ́ o, ẹ ṣé gan ni sà. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. Gbà. Kí ló máa yín àkọ́wá? No, mi ní identity. Ṣorí láti gbà tó tẹ̀ ti dé sílé iṣẹ́ yìí. Ní everything ti lọ ọlẹ̀. Mọ́tò yìí mọ́tò àríta. Èyí àwọn tó tẹ̀ tún máa ń gbé ìwọ̀nba kọ díẹ̀díẹ̀ wá pé ẹ bá wa tà á lọ kó dowó àárín yẹn náà ṣe. O ti kórìí burúkú ẹ̀ o ti kó bá ilé iṣẹ́ yìí. Management yóò ní ìdí ẹ̀ mọ́. Ó ní o fọ mọ́tò mi lò. Mọ́tò 7 8 mo fọ lánàá. Márùn-ún ni wọ́n record. Jẹ́ ká jọ gbé síra wọn tó o ti kórìí burúkú bá wa. Nọ́mbà 200 gan àlè. Ẹ kọ́ lé mọ́. 300 naira yẹn. Yes sir. Ẹsẹ̀ ìjọba ṣe bẹ́ẹ̀. Ẹ ṣe bá mi bẹ̀ wọ́n. Ó kọ́ lè máa wò bẹ́ẹ̀ sísì ta wà yín ni everybody ló mọ̀. Ẹ̀gbọ́n ẹ̀jọ̀ yín náà bá mi bẹ̀ wọ́n àjọ wà ní. Ẹ̀gbọ́n kọ́kọ́ jáde síta náà. Ẹ̀yọ̀ mi dé ní ẹjọ́. Jáde síta. Jáde síta. Lọ́rọ̀ lérò àti níṣe àti jọ̀wọ́ gbọ́. Má kẹ́ nínú ìrora nínú lásìkò yìí. Ogun tó jà mí bọ́ agbára mi ò ká. Ìwọ nìkan ni mo ní dákun wá gbà mí ó bàbá. Bó bá jẹ́ṣẹ̀ ni mo ṣẹ̀ dákun forí jì mí o. Kí ló dé gbogbo àwọn aṣọ mi pọ̀ báyìí? Èmi rọ aṣọ. Bẹ́ẹ̀ni, mo ṣe bí mo ṣe fa àwọn aṣọ mi sí láàárọ̀ nìyẹn. Nígbà tí òun á ṣe bó ṣe fi sí láàárọ̀ yẹn wá dífá fún pé mi mo rọ. Mọ́mí ẹ wo gbogbo tí ẹ wò wọn ẹ wo mọ́mí. Kí ló dé? Ẹ ń gbà tó wá ní kí n wò ó gbẹ àbí? Èmi lòrùn. Ṣébi lòrùn tí mi ò sáṣọ ẹgbẹ́. Ẹ̀yin lẹ rọ aṣọ mi. Ẹnẹ́mi kan mo rán aṣọ. Ẹ̀yin ni. Ó dá tó bá jẹ́ pé mo rán aṣọ yìí. Kí má rí bá ti ṣe, kí má jẹ̀rí ọkọ. Àmì àtìlẹ̀ máa ń búrò èké àmì. Àlọ́sà sí ilé àmì. Ẹnẹ́mi kan mo rán aṣọ. Àlámì. Wọ́n ti lẹ́ parọ́ rí kẹsàn-án tó àmì. Èmi ń parọ́. Tí wọ́n ti máa sọ̀tọ̀ máa nà mí ni. Ó bá yín ṣàní ẹ̀. Ẹ máa gbẹ́ mọ́ débi kan mo rán aṣọ. Ó dẹ̀ rọjú mọ́ mi. Kó tún padà wá sa, màá tún rọ lẹ́ẹ̀kan sí. Tí wọ́n gan daṣọ kó dúró lórí okùn, màá rún ẹ̀pọ̀ kí n lè sáṣọ mi. Oṣù. Àbẹ́ẹ̀ tí màá gbọ́ question. Ayọ̀mídé! Ó dá kí lè tẹ́ lọ tó bá pè mí ni mo mú nǹkan tó ń béèrè. Owó tó ń tẹnu mọ́ pè mí ni mo mú yìí. Kí má jèrè ọmọ kí gbogbo nílẹ̀ kan dàrú. Omi jẹ́ mi kún o. Ayé Jésù mi o. Ọ̀run alákejì nílé. Ọ̀run alákejì nílé. Nílùú tó lọ́ba tó níjòyè lábẹ́ àkóso mi wọ́n máa ń pààyàn bí ẹni pẹ̀rọ bẹ́yìn. Nǹkan tó ń ba èmi lẹ́rù ni wípé tí bàbá mi ò bá wọlé owó ẹni mi ló máa já sí. Ọkọ mi ò ṣàṣetìrì. Àṣetì dẹ̀ sí fọmọ Ọlọ́run. Wo ojú mi dáadáa sórí àwa táwa jókòó síbí báyìí àwa gangan ni wọ́n ń pè ní àfọ̀bàjẹ́ gbogbo agbára àti àṣẹ ọwọ́ wa yìí ló wà. Èmi Àyìnlá Aláwọ̀dé fúnra mi ìlú tó jẹ́ pé wọ́n rí mi jó wọ́n rí mi yọ̀ ni mo wá dẹni tó ń bọ́ síta tó ń lẹ́kùn. Ọ̀rẹ́ ìlú ní ẹni àbí ọ̀tá ìlú. Abáwá náà ní sọ̀rọ̀ ṣe ẹ bá ti máa dákẹ́ náà rèé yìí kí lẹ́yìn ṣe sọ̀rọ̀ wà. Lóòótọ́ gbogbo ala mọ̀ pé Máyọ̀kọ́ àti Fèyíṣará ọmọ yìí wọ́n ṣe wọléwọ̀de. Ẹjọ́ mi kọ́ obìnrin àkọ́kọ́ ló rán wa. Ìyàwó mi rán ẹ kó má dà lóru. Lóhùn yìí kí n di gómìnà pẹ́lẹ́ yìí lọ́la. Bẹ́ẹ̀ni. Táwọ̀ tèmi yóò bá wá kájú ìlú ńkọ́. Àríkó ka náà ni. Kí n ya lójú yín. Ò ní yá. Máyọ̀kún dòrò mú mi, owó ẹ mú mi inú bí mi ò fẹ́ rí mọ́. Ọ̀tá Ọlọ́run ní ẹni àbí ọ̀rẹ́ Ọlọ́run. Àjẹké lánàá ọmọkùnrin ni ta ni ò mọ̀ wípé àjẹ́ àná ló pọ̀ mọ́ jẹ tí ò bá jẹ́ bàbá mi ló pa bàbá mi máa mọ̀ nípa ẹ̀.
gbà mí o bàbá.